Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, a dúpẹ́ fún àánú ńláńlá àti ojú rere tí a rí gbà tí ẹ fi mú wa wà láyé, mú wa wà láàyè tí ó dára lénìí. A dúpẹ́ tí ẹ pa wá mọ́ tí ẹ mí ìyè yín sí wa. A fi ògo ìyìn àti ọlá fún orúkọ mímọ́ yín nítorí tí a tún rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kẹta. Ọ̀rọ̀ náà tí a gbéyẹ̀wò lénìí kó ṣe ayé àti ọkàn wa ní rere. Kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ àìkú ọjọ́ 17 oṣù kẹta. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé rántí rẹ fún kíni? Rántí rẹ fún kíni? Àmú àkọ́sórí wa nínú ìwé òwe orí 9 ẹsẹ̀ 7. Ìwé òwe orí 9 ẹsẹ̀ 7. Ìbùkún ni ìrántí olóòótọ́, ṣùgbọ́n orúkọ ènìyàn búburú yóò rà á. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 9 ẹsẹ̀ 41 títí dé ẹsẹ̀ 42. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 9 ẹsẹ̀ 41 títí dé 42. Ọmọ ẹ̀yìn kan sì wà ní Jaspa tí à ń pè ní Tàbítà, ní ìtumọ̀ rẹ̀ tí à ń pè ní Dọ́kà. Obìnrin yìí pọ̀ ní iṣẹ́ rere àti ìtọrẹ àánú tí ó ń ṣe. Ó sì ṣe ní ìjọ́ wọ̀nyí tí ó ṣàìsàn, ó sì kú. Nígbà tí wọ́n wẹ̀ ẹ́ tán, wọ́n tẹ́ sí yàrá kan lókè. Bí Líńdà sì ti ń súnmọ́ Jóspa, nígbà tí àwọn ọmọ ẹ̀yìn gbọ́ pé Pétérù wà níbẹ̀, wọ́n rán ọkùnrin méjì sí i lọ ìpè wá. Má ṣe jáfara àti dé ọ̀dọ̀ wa o. Pétérù sì dìde, ó sì bá wọn lọ. Nígbà tí ó dé, wọ́n mú wọ inú yàrá òkè náà. Ṣùgbọ́n àwọn opó sì dúró tì í, wọ́n ń sọkún, wọ́n sì fi ẹ̀wù àti aṣọ tí Dọ́kà dá hàn án nígbà tí ó wà pẹ̀lú wọn. Ṣùgbọ́n Pétérù, ó ti gbogbo wọn sóde, ó sì kúnlẹ̀, ó sì gbàdúrà, ó sì yí padà sí òkú. Ó ní, Tàbítà, dìde. Ó sì la ojú rẹ̀. Nígbà tí ó sì rí Pétérù, ó dìde jókòó, ó sì na ọwọ́ rẹ̀ sí i, ó fà á dìde. Nígbà tí ó sì pe àwọn ènìyàn mímọ́ àti àwọn opó, ó sì fi lé wọn lọ́wọ́ láàyè. Ó sì di mímọ̀ yí gbogbo Jóspa ká. Ọ̀pọ̀lọpọ̀ sì gba Olúwa gbọ́. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àìkú. Níwọ̀n bí a ti mọ̀ dájú pé ìgbà wà láti bíni àti ìgbà wà láti kú, a ní láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ kọ̀ọ̀kan tí ó fún wa ní èémí ẹ̀wẹ̀. Ó ní ìbéèrè tí a máa fẹ́ kí o dáhùn pẹ̀lú òtítọ́. Kí ni àwọn ènìyàn yóò rántí rẹ fún lẹ́yìn ìgbà tí o bá fi ayé yìí sílẹ̀? Ìbéèrè tí mo fẹ́ kí o máa wò ní pàtàkì jù ní àkọ́kọ́ ni pé nígbà tí àkókò rẹ láyé bá tó, àbọ̀ wo ni ìwọ yóò jẹ́ fún Ọlọ́run nípa bí o ṣe lo ayé rẹ? Ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 29. Ó sọ pé níwọ̀n bí a ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́. Ní ọ̀nà mìíràn, ikú kìí ṣe òpin ìwà láyé wa o, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó jẹ́ ọ̀nà sí ibòmíràn. Ọ̀nà kan tí ayé wa fi ń tẹ̀síwájú lẹ́yìn ikú ni nípa àwọn ohun tí wọ́n fi ń rántí wa. Àwọn kan wà tí ìrántí wọn máa ń mú ìdùnnú àti ayọ̀ wá, nígbà tí ìrántí àwọn kan máa ń mú ìkorò àti ìbànújẹ́ wá. Arábìnrin kan tí a rántí fún àwọn rere rẹ̀ tó ṣe lẹ́yìn ikú rẹ̀ ni Dọ́kà. Ó jẹ́ ọ̀kan lára àwọn onígbàgbọ́ nínú Olúwa ní ìṣáájú. Ó sì gbé ìgbé ayé tó kún fún ìsìn àti òdodo. Èyí ni ẹ̀rí ayé rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe kọ sínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 9 ẹsẹ̀ 41. Obìnrin yìí pọ̀ ní iṣẹ́ oore àti ìtọrẹ àánú tí ó ń ṣe. Ẹ̀kọ́ kan wà fún wa níbí tí à ń pè àwọn iṣẹ́ rere wa máa ń kó ipa tó tóbi ní ṣíṣe àfihàn ìgbàgbọ́ àti ìfarajì wa sí Ọlọ́run.
Lórí èyí, ìwé Jákọ́bù orí ìkejì ẹsẹ̀ ìkáǹdógún títí di ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé bí arábìnrin tàbí arákùnrin kan bá wá tí ó wà ní ìhòòhò tí ó sì ṣe aláìní oúnjẹ òòjọ́, tí ẹnìkan nínú yín sì wí fún pé ẹ máa lọ ní àlàáfíà, kí ara yín kí ó má ṣe tutù, kí ẹ sì yọ̀, ṣùgbọ́n ẹ kò fi nǹkan wọ̀n-ọn-nì tí ara rẹ̀ fẹ́ fún, èrè kí ni ó jẹ́? Bẹ́ẹ̀ sì ni ìgbàgbọ́, bí kò bá ṣe iṣẹ́, ó kú nínú ara. Ìrere Jésù gbọ́dọ̀ ní àfihàn tó ṣe é fojú rí nípa àwọn iṣẹ́ rere rẹ̀. Ẹ̀rí àwọn ará nípa Dọ́kàsì ó fi ìdí èyí múlẹ̀. Ó pọ̀ ní iṣẹ́ rere débi pé ìjọ kò lè fi ara mọ́ ìpapòdà rẹ̀. Nítorí náà a jí padà sí ayé. Ìwé orin Dáfídì orí ìkejìléníàádọ́fà ó sọ pé ènìyàn rere fi ojú rere hàn, a sì wín ni. Ìmòye ni yóò fi máa la ọ̀nà iṣẹ́ rẹ̀, nítorí tí a kì yóò yí i nípò padà láé. Olódodo yóò wà ní ìrántí títí ayé. Olùfẹ́, kí ni àwọn iṣẹ́ rere tí àwọn ènìyàn yóò rántí rẹ fún? Ronú nípa èyí kí o sì rántí ọ̀rọ̀ ẹsẹ̀ àkọ́sórí wa ti èní. Kókó ọ̀rọ̀: lo àǹfààní gbogbo tí Ọlọ́run bá mú wá sí ojú ọ̀nà rẹ láti ṣe rere sí gbogbo ènìyàn. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní rere ló pé, ìkà ò pé. Ẹ jẹ́ kí a ṣe rere fún àwọn ènìyàn kí wọ́n lè fi rántí wa nígbà tí a bá fi ayé yìí sílẹ̀. Olóbùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, a kú iṣẹ́ ìsìn ní. Ó dàbọ̀.